ọwọ́ àwọn agbófinró tẹ akẹ́kọ̀ọ́ fásitì tó ń ṣe ayédèrú ìwé-ẹ̀rí. iléèwé gíga fásitì Federal University of Education Panṣin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ ni wọ́n ti fi páńpẹ́ òfin gbé àwọn arákùnrin méjì kan tí wọ́n lọ́wọ́ nínú ṣíṣe ayédèrú ìwé-ẹ̀rí sátífíkẹ́ẹ̀tì ni wọ́n ti dèrò ẹ̀wọ̀n báyìí. ọ̀gá àgbà iléèwé ọ̀hún Jèrè Ìdáṣágà ló fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀. ó ní àwọn arákùnrin ọ̀hún tí orúkọ wọn jẹ́ Friday Tunkies àti Avi Obed Ringsun ni wọ́n ti fún ọ̀kọ̀ọ̀kan wọn ní ẹ̀wọ̀n ọdún kan àti ààbọ̀ péré. Ìdáṣágà jẹ́ kó di mímọ̀ pé ọwọ́ tẹ àwọn afurasí ọ̀hún lẹ́yìn tí ẹ̀ka tó ń ṣe ètò ìdánwò níléèwé náà kẹ́fù ayédèrú ìwé-ẹ̀rí ọ̀hún eléyìí tó pè fún ìwádìí. gẹ́gẹ́ bó ṣe wí, ó ní nǹkan bí oṣù mẹ́rin sẹ́yìn lòun ti ń bójútó ọ̀rọ̀ iléèwé náà, àmọ́ ó ní ó jẹ́ ohun ìyàlẹ́nu fún òun pé irú ìwà bẹ́ẹ̀ lè jẹyọ. ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ṣe ni wọ́n tún rí àwọn ayédèrú àwọn ìwé-ẹ̀rí káńtáfìtì tí wọ́n ti fòun tẹ iléèwé náà lù gbà padà lọ́wọ́ àwọn afurasí ọ̀hún. ó ti wá ní àwọn ò ní fààyè gba irú ìwà ọ̀bàyéjẹ́ náà láàyè bó ti wù kó kéré mọ́. ohunkóhun tí yóò bá sì ba orúkọ iléèwé náà jẹ́ ni a gbọ́dọ̀ gbógun tì lẹ́sẹ̀kẹsẹ̀.